mo wo fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára bí mo ṣe wo fọ́nrán yẹn bá mi ní ilé ìjọsìn. ẹ jẹ́ mọ̀ pé fọ́nrán tí mo wò yẹn láti ilé ìjọsìn yẹn títí mo fi délé ìbànújẹ́ ọkàn ni mo fi kúrò ní inú ilé ìjọsìn. ẹ ṣe Yes, sir. olóòtú Yes, sir. lágbára ọlọ́run ọba ìmọ̀ kò ní kòkò àmì Jésù. ilé ayé gbẹ̀gẹ́ ilé ayé ìgbẹ́gẹ́. ilé ayé gbẹ̀gẹ́ kò sì dájú ní tí kò dájú ní kí ẹ máa ṣe pé kí ẹ máa finú wénú. kéèyàn má finú wénú bẹ́ẹ̀ bá finú wénú èèyàn jẹ́wọ́. èèyàn jẹ́wọ́ èèyàn jẹ́wọ́ bẹ́ẹ̀ ni nǹkan tí ọ̀tọ̀ Saheed Òṣùpá bẹ́ẹ̀ ni sà. kò sí ohun tó burú jùlọ. kò sóhun tó burú ní nǹkan tí King Dr. Saheed Òṣùpá ṣe. nítorí King Dr. Saheed Òṣùpá fúnra ẹ̀ Bẹ́ẹ̀ ni. ó ti torí ṣe wàásù lóríṣiríṣi fún wa. nínú orin tí Òṣùpá ti kọ Bẹ́ẹ̀ ni. láti gbọ́ pé ẹni sọ̀rọ̀ ẹni tàbá rí ọlọ́run ẹni. sọ̀rọ̀sọ̀rọ̀ la máa jẹ́. fọ́nrán yẹn kì í ṣe fọ́nrán tí ó gbọ́dọ̀ jáde síta torí fọ́nrán ìkìlọ̀ ni fọ́nrán ìpeni sí àkíyèsí ni fọ́nrán ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ni fọ́nrán ká má bàa kó sọ́wọ́ ayé ni. àáfàá yẹn ṣe ohun tó kù díẹ̀ káàtó. ó fi rí èèyàn tó jẹ́ ó fi hàn aráyé. ga. ó fi rí èèyàn tó jẹ́ ó fi hàn ọmọ ẹ̀dá Ádámọ̀. Ádámọ̀ gbégbé yorùbá yìí ẹ̀kọ́ tá a ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olóòtú. ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lórí tó ṣẹlẹ̀ ní pé bẹ́ẹ̀ ni sà. má fi inú tọ́ọ̀yàn. ká má finú tọ́yàn sà. má fi inú tọ́ọ̀yàn. bàbá bó tilẹ̀ ń kó ní. bàbá kò ní bàjẹ́ fún yín lágbára ẹ kú ètò. Ọlọ́run. gbéra ẹ sípò Saheed Òṣùpá bí èèyàn bá ṣerú eléyìí fún ẹ báwo ló ṣe fẹ́ rí nínú ẹ. ẹ yẹ ká bèèrè wa léèrè torí àwọn àgbàlagbà máa ń ní pé kọ́kọ́ finá ju ara ẹ kó o tó finá ju ọmọ làkejì ẹ. o mọ bí Saheed Òṣùpá àti àmì Ọlọ́run bí wọ́n ṣe jọ rí ó wá ń gbèrú voice recording tó ṣe nígbà tí ó pe King Dr. Saheed Òṣùpá àbí àwọn ló pè ẹ́ ó gbé sórí social media apààyàn ni ẹ o àfàsùn náà ó ò ṣèyàn dáadáa o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ìbẹ́gọ̀gọ̀ náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa like ẹ bá wa share kẹsì bá wa comment sí abẹ́ àwọn fọ́nrán wa ojú tẹ́kù fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa a wá sí ibi báyìí ní ìyànba péréte àsìkò yìí láti wá sọ fún ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáyé pé ẹ jẹ́ kí a máa ṣọ́ra wa o pàápàá jùlọ tá bá ń bá ara wa sọ̀rọ̀ tá bá ń bá ẹni wa sọ̀rọ̀ ìbàjẹ́ pé ọmọọṣẹ́ wa ìbàjẹ́ pé èèyàn wa ìbàjẹ́ pé ọ̀rẹ́ wa tá bá ń bára wa sọ̀rọ̀ lórí fóònù bóyá ọ̀rọ̀ ẹnìkan ni tàbí ọ̀rọ̀ ẹnìkan ni ẹ jẹ́ ká máa ṣẹ́nu po káyé máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣé mọ̀ pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà kan sọ wípé ẹni tó jì sí kòtò ó kọ́ àwọn eléyìí tó kù ní ọgbọ́n ni ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọmọ kóòtù òjìrè àwa ọmọ kóòtù òjìrè ẹ gbọ́ ta ni ká fi ọkàn tán
ṣé ẹni tó súnmọ́ ni pẹ́kípẹ́kí òun ni ká fi ọkàn tán ni nígbà tí àwọn kan bá sọ wípé ọmọ ìyá gan pàápàá kò ṣeé gbára lé ọmọ ìyá máa dání ọmọ ìyàwó á máa dání ẹ gbọ́ ta ni a wá lè wà fi ọkàn tán láti lè bá sọ̀rọ̀ tàbí ká sọ pé òkè o torí ẹni ìjẹ́ ọmọ iṣẹ́ mi tàbó jẹ́ èèyàn mi mi gbọ́dọ̀ jẹ́ kó jìn sí kòtò jẹ́ kí n bá a sọ̀rọ̀ yìí ǹjẹ́ tí a bá a sọ̀rọ̀ yẹn bóyá ọ̀rọ̀ ẹnìkan ni pé lágbájá o má sùn mọ́ o ìgárá ọlọ́ṣà ni o lágbájá ni o ẹlẹ́gbẹ́ òkùnkùn ni o má sùn mọ́ o torí ọjọ́ táwọn ẹgbẹ́ ẹ̀ bá máa mú kó má bàa ta bà ẹ́ kírú ẹni bẹ́ẹ̀ wàá gbé ọ̀rọ̀ yẹn pa kó di ọ̀dọ̀ ẹni tó sọ fún pé ó jẹ́ mọ̀ pé ẹ̀gbọ́n mi ó jẹ́ mọ̀ wípé ọ̀gá mi ó jẹ́ mọ̀ wípé ọ̀rẹ́ mi sọ pé kí n má sùn mọ́ ẹ pé èèyàn báyìí ni ẹ torí ẹ̀ mo ṣe ń béèrè lọ́wọ́ wa wípé ta ni a lè fi ọkàn tán kí ló jẹ́ kí atótónu mi yẹn kó pọ̀ lórí pé ta ni a fẹ́ kan fọkàn tán lórí wípé ẹ jẹ́ ká máa ṣẹ́nu po ká máa ń bára wa sọ lórí fóònù lórí wípé káyé máa sọ fẹ́yàn kan pé ọ̀rọ̀ yìí o ìwọ nìkan ni mo sọ fún omi gbọ́dọ̀ gbọ́n ta o àti wá gbàgbé wípé ẹni tí a sọ fún pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ìwọ nìkan ni mo sọ fún mi ò gbọ́dọ̀ gbọ́n ta ẹni yẹn máa pe ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ pé kò lè ṣe kó má bàa sọ̀rọ̀ a sọ fún pé ìwọ nìkan mo sọ̀rọ̀ yìí fún o lágbájá ní pé mi ì gbọ́dọ̀ sọ fẹ́ni kankan o ẹni yẹn náà tó wá gbé látọ̀dọ̀ ẹni yẹn ó dọ̀dọ̀ ẹnìkan ẹnìkan náà yẹn á ti gbé ó ti dọ̀dọ̀ ẹlòmíì bọ́wọ̀ yẹn ṣe máa yíká gbogbo àgbáyé nìyẹn mo wo fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára bí mo ṣe wo fọ́nrán yẹn bá mi ní ilé ìjọsìn ẹ jẹ́ mọ̀ pé fọ́nrán tí mo wò yẹn láti ilé ìjọsìn yẹn títí mo fi délé ìbànújẹ́ ọkàn ni mo fi kúrò ní inú ilé ìjọsìn kí ló jẹ́ kí ìbànújẹ́ kún orí ọkàn mi ni pé fọ́nrán yẹn kì í ṣe fọ́nrán tí ó gbọ́dọ̀ jáde síta torí fọ́nrán ìkìlọ̀ ni fọ́nrán ìpeni sí àkíyèsí ni fọ́nrán ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ni fọ́nrán ká má bàa kó sọ́wọ́ ayé ni fọ́nrán tí mo wò ni fọ́nrán ìtí àfàsùn náà tó jù síta tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n bá sọ wípé àfàsùn náà ṣọ́ra fún àáfàá àmì ọlọ́run o rọra lọ́dún ẹ o wọ́n bá a sọ̀rọ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣi ṣùgbọ́n ká tó di pé mo tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán yẹn díẹ̀ náà. ẹ wo tí Òṣùpá sọ fún mi nípa Shehu Jamiu àmì ọlọ́run àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson ẹ wá wo wá sí àmì ọlọ́run náà ṣé kò jọra wọn ẹ ká jọ fídíò yẹn. Mọ́kà tí èmi kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ayé mi pé mo kọ́kọ́ lọ ṣe ìdá Kàábà ọlọ́run alájà àti ọkọ wọn Muhammad Adamson àwọn ni wọ́n rán mi ní Mọ́kà. Allahu Akbar. ó dẹ̀ jẹ́ àràfà Jímọ̀ ní ya 2006. Allahu Akbar. 2018 years ago ni mo ṣàràfà. I was 15 years old ọmọ 15 years ni mi lọ́dún tí mo kọ́ sí àràfà. An'amakumullah. ọkọ wọn ó ti dolóògbé bí n bá ń bẹ láyé lónìí àrà tí gbogbo wa ń dá yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ yìí tí Muhammad Adamson máa dá níbí. Allah. Adamson lè máa yí láti ẹnu lẹ̀kùn yẹn débí pẹ̀lú ìdùnnú. àjọ jẹ kóró èmi àtẹ̀bí wọn àjọ jẹ dùnnú èmi àtẹ̀bí wọn. àwọn àsìkò kan wà tí àdánwò Ọlọ́run dé gbogbo èèyàn túká ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ̀bẹ̀ padà pé kínní kan ni ọ̀rọ̀ lọ́kàn wà yọ ẹnìkan kan o ṣùgbọ́n gbogbo èèyàn túká fọ́kọ wọn gbogbo èèyàn túká lẹ́yìn ìyá yìí. mo dúpẹ́ pé dòní Ọlọ́run fún mi láǹfààní pé lójú ayé àti lẹ́yìn ọkọ wọn mo sì dúró pé ọ̀rẹ́ mi ni ẹbí yín mi ò dẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ yín láéláé. Ọlọ́run máa kọ sílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nípasẹ̀ oore ẹ̀dá máa ń rádánwò lóòótọ́ ọkọ wọn rí àdánwò nípasẹ̀ oore tọ́jẹ́ pé bàbá mọ̀ pé bẹ́ẹ̀ lòpin oore yẹn máa rí ni àbá pé ọba sì ṣèkà lérí ọ̀rọ̀ eléyìí o ọba sì ṣèkà ọba sì dájú ọba sì kúkú yàwọ́ délẹ̀ kọ́ mọ́ sóore yìí ó ṣe oore náà
èsúrú pàdídà ńlájà Allah. ajá pàdídà ńlọlọdẹ ajá baliki òní ìsọjọ ẹkún ẹ̀rín ni ayọ̀ ni ayọ̀ la fẹ́ yọ̀ lónìí ó dá mi lójú mi tọkọ yín bá wà ẹ̀mí rẹ̀ ó wà ń bí nísìnyí ẹ̀mí rẹ̀ ó mọ kí wa pé ha ẹ ṣe àwọn ọmọ méjì tọ́lọ̀ ń fún yín Sekina àwọn ọmọ wọn ṣe dáadáa njọ́ta Dàmsì kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọtún ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògò tẹ́ bá wà ẹ máa bẹ lọ́hùn kẹ́ ẹ má ṣàìsàn nígbà tájú lọ Ọlọ́run tún dé títí tán bọ̀ wá bá Dàmsì njọ́ta Dàmsì kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọtún ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògò tẹ́ bá wà ẹ máa bẹ lọ́hùn kẹ́ ẹ má ṣàìsàn nígbà tájú lọ Ọlọ́run tún dé títí tán bọ̀ wá bá Dàmsì kò sí ohun tá a fẹ́ sọdowó láti lè fi ra ẹ̀mí nígbà tí gbogbo ohun tá a lè sọdowó tán last card Ọlọ́run wa ní tẹ́ lè sọdowó ọwọ́ tán báyìí ẹ̀mí gangan wá ṣẹ̀ṣẹ̀ tán níjọ́. Allahu Akbar. èṣù dá kankan gbogbo tó ń jágbá ńlẹ̀ ayé Ọlọ́run ló ní gbogbo ẹ̀. fún àní kò ní gbà náà o. ó ti yé mi sà ó ti yé mi sà. ìyá wòlé gan o ó ní nǹkan burúkú lọ́wọ́ o àbúrò ní í ṣe wá o. àmì sà ó ti yé mi sà àmì sà. nǹkan burúkú wà lọ́wọ́ wọn o. wọ́n lè gbọ́ lọ́wọ́ wọ́n lè má gbọ́ lọ́wọ́. àwọn àgbàlagbà ló fún wọn. ìyẹn sì Ọlọ́run tẹ sá Ọlọ́run ló ṣe wọ́n ní tó ṣe wọ́n yẹn òun fi wọ́n ṣiṣẹ́ aburú ni. Ọlọ́run ọba lẹ́kẹ̀ọ́lá ọba tí ń fàṣẹ. òun fi àwọn àgbàlagbà ṣọṣẹ́ ni. tòtò bá tó fún àwọn àgbàlagbà jẹ́ nìkan mi ẹni ẹ̀ ń tọ́ra yìí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àgbàlagbà dàbí ṣé àrámọ̀ ara ẹ̀ tó fi àfáà tó kọ́ ní kéwúlẹ̀ bọ́dà wa. tó bá kà àrámọ̀ ara ẹ̀ yìí ò ní kó má ní agbára tó ní ó máa ń. èyí kò tó bá fẹ́ jẹ́ máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. owó ìjẹ́ nìyẹn ọ̀sẹ̀ kọ́ tó máa ń dùn mí fáwọn àfáà nìyẹn wọ́n máa láwọn orí burú. àwọn ní síra àwọn oníkan táwọn lè sà ẹ̀ tó bá lè jẹ́sẹ̀ sí ẹ̀rí dáṣẹ̀ rí àfọ̀ ẹ̀ lọ́ fi kóòtù múyàn. ẹ̀ lọ́ fi kóòtù múyàn. àbí. ṣé wọn ní kan tó lè sàkún pákó padà fún. àbí o. Saidi Shittu ó ń tẹ̀ ọ́. láti gbà yẹn láti gbà yẹn bẹ́ẹ̀ ni o. àwọn oníṣẹ́ àlọ́wọ́ ẹ tó bá jẹ́ èèyàn wọn tó ṣe tó bá wọ́n mọ̀ bó ṣe fẹ́ bá tiẹ̀ jẹ́. ó lọ́wọ́ kó tó bá tàbí long discourse ó ní bàbá kan pàṣẹ yẹn wà lọ́dọ̀ òun. ok. ó máa wá sọ́dọ̀ òun láti ilé ìwé yẹn kò mọ̀ ṣé òun náà ti bá ti sọ lọ. ok. ó ní máa ń ṣàdáyé lọ́dọ̀ òun ní kò lọ Mẹ́kà ní láyé. kí lórúkọ Adams kí lórúkọ woman kan báyìí. ok ọkọ ẹ máa ń gbẹ́sìn ní tó wà láyé ge mo ti mọ̀. Adamson. òun lọ Mẹ́kà ìyẹn bá níta òun fún yín Mẹ́kà. ó ní lẹ́yìn tí Mẹ́kà yẹn tún ní bàbá yẹn wá ní àwọn kan náà pọ́n kó máa lò láti Mẹ́kà bàbá yẹn lókè èlò náà dá òun á tún fún kówó ìwàlá mọ́tò. wọ́n gbé mọ́tò sì ní látò òkè òkun ó lẹ́nu yẹn bójú òun jẹ́ tó rán Mẹ́kà. àbí Ọlọ́run ní àwọn làwọn ṣáàdúrà fẹ́ nìyẹn táwọn kóra àwọn jọba táwọn bẹ bàbá bọ̀ gbogbo oríire òun ti gbẹ́sẹ̀ lé. àmì Ọlọ́run lẹ́yìn lóde lórí rí ẹ̀ tí òfin ẹlẹ́nu ṣẹ́nu yà. tó ń gbọ́ mi. agbọ́yé sà mú ẹsẹ̀ ń gbọ́yé nẹ́tíwọ̀kì yẹn fèlè. bàbá yẹn kú pé táwọn kan ti ń dúró kílẹ̀ padà. bí ìgbà tó ṣoore dáràn. so àwọn afáà lóògùn. ẹni tó bá ṣe oṣù dáadáa fún wọn tí ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ ó ń gbọ́ mi. agbọ́yé sà nẹ́tíwọ̀kì yẹn fèlè ní sà mo ń gbọ́ yín báyìí. nígbà tó fi ń sàṣeyẹ tó ṣe dáadáa sí wọn. àwọn wọ̀lé tó fi ń sàṣẹ tó. bẹ́ẹ̀ ni wọn ò lélẹ́yìí tí wọ́n fi ń sàṣẹni tó ń bá wọn jẹ́ kiri. ṣé bá ti bu nǹkan jó yẹn náà mú lọ́kọ̀. ìyàwó yẹ́ òsì máa gùn. àbí o tí wọ́n mú lọ kóòtù. wọn ló máa ṣe tó ṣe kékeré kan máa bá tiẹ̀ jẹ. ẹ jẹ́ kí wọ́n á bi í léèrè ọ̀rọ̀ kan o bóyá ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè yẹn ó lè jí ọ̀rọ̀ làákàyè tàbí kí làákàyè kó má sí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa fi sí abẹ́ comment section wa. lákọ̀ọ́kọ́ ṣé ohun tí King Dr. Saheed Òṣùpá
tí wọ́n ṣe yẹn ṣó jẹ́ ohun tó dára ni àbí ó jẹ́ ohun tí kò dára. Lọ́dọ̀ tọ̀dọ̀ mi mo lè sọ wípé ohun tí wọ́n ṣe yẹn kò sẹ́ni tí ò lè ṣe ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò sẹ́ni tí wọ́n ò lè sọ torí pé àwọn àgbàlagbà ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá ẹ máa sọ pé tọ́lọ́rọ̀ méjì bá rí ara wọn ọ̀rọ̀ a máa bọ́ lọ ni. Ẹ gbọ́ tí ọlọ́rọ̀ méjì bá ríra wọn ọ̀rọ̀ a máa bọ́ lọ ni. Àwọn ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn sọ pàápàá èèyàn sọ títa torí pé ọlọ́rọ̀ mi ni tímọ́tímọ́ mi ni mi ò fẹ́ jẹ́ kó sí kòtò mi ò fẹ́ jẹ́ kó sí pápẹ́. Ṣé ká wá sọ wípé oore tí King Dr. Saheed Òṣùpá tó ṣe yìí tó wá fẹ́ di nǹkan míì mọ́ wọn lọ́wọ́ ni látara wípé àfàsùn náà má ṣe nǹkan báyìí o nǹkan báyìí ni kò ṣe o. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ ènìyàn kó wá sọ fún pé nǹkan báyìí ni kò rìn ẹ̀yin yẹn wá tẹ́ ń wà nílé lóko káàkiri gbogbo àgbáláyé ẹ jẹ́ kí n sọ fún wa lẹ́nìí táwa náà bá ń wúwú ìwà yẹn ẹ jẹ́ ká lọ mú kúrò nínú ìwà. Èèyàn burúkú lẹ máa bá níbi pé lágbájá pè ẹ́ jẹ́ kí n rìkọ́ọ̀dù fọ́ìsì ẹ̀ lẹ̀ torí ọjọ́ iwájú. Ohun burúkú ni o ohun burúkú ni lọ́pọ̀ ìgbà pàápàá jùlọ lọ́dún ẹni tó ń súnmọ́ táyé mọ̀ ẹ́ tó wá ń bá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣírí tó wá ń ká ọ̀rọ̀ yẹn sílẹ̀. Àfàsùn náà jẹ́ kí n bi ẹ́ léèrè ọ̀rọ̀ kan o lórí ohun tó ṣe fún King Dr. Saheed Òṣùpá yìí. Gbéra ẹ sípò Saheed Òṣùpá bí èèyàn bá ṣerú eléyìí fún ẹ báwo ló ṣe fẹ́ rí nínú ẹ. Ẹ yẹ ká bira wa léèrè torí àwọn àgbàlagbà máa ń ní pé kọ́kọ́ finá ju ara ẹ kó o tó finá ju ọmọ làkejì ẹ. O mọ bí Saheed Òṣùpá àti Àmì Ọlọ́run bí wọ́n ṣe jọ rí. Ó wá ń gbèrú voice recording tó ṣe nígbà tí ó pe King Dr. Saheed Òṣùpá àbí àwọn ló pè ẹ́ ó gbé sórí social media apààyàn ni ẹ o àfàsùn náà ó ń ṣèyàn dáadáa o. Irú nǹkan tó o jù lẹ́yìn voice recording tó o jù lẹ́yìn kì í ṣe nǹkan tó dáa o. Ẹ̀yin èèyàn wa ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ sí King Dr. Saheed Òṣùpá yìí ó jẹ́ kí gbogbo wa ká kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ó dẹ̀ máa kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ torí àwọn ọ̀rọ̀ tó yẹ kí àwọn èèyàn àwọn special personnel tó lè bá wa sọ wọ́n á máa ṣí ọ̀rọ̀ yẹn sínú wọn nílé bá wa sọ. Àfàsùn náà ti fi tọ̀dú ẹ̀ ó ti fi kó bá gbogbo ọ̀dọ́ torí àwọn àgbàlagbà wọ́n á máa bẹ̀rù wípé tó bá ṣẹ̀sọ̀wọ́ ọmọdé ó dáa kò gbọ́dọ̀ ṣẹ̀sọ̀wọ́ wọn torí pé àgbàlagbà kì í ṣeré kí ló báyìí wá. Àwa tá a máa ń káàkiri báyìí tá a máa ń nàbọ̀ wọn àgbà ìjẹ́ ṣé wọ́n máa lè nàtọ̀ fún wa ìjẹ́ ṣé àwọn ọ̀rọ̀ tó yẹ kó bá a sọ ìjẹ́ ṣé wọ́n máa lè bá wa sọ kọ́gà mi wá máa pè mí nísìnyí kí wọ́n máa rìkọ́ọ̀dù fún ìṣe ẹ̀lẹ́ ojú ohun burúkú. Ṣùgbọ́n ẹnìkan kì í jáwàdé a máa dí ọ̀dọ̀ àwọn èèyàn wa àpò wọn lórí fóònù sìn àwọn èèyàn tó wà ní social media dáadáa ni àwa gbọ́ èrò wọn lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká pè wọ́n nísìnyí ká wá gbọ́ èrò wọn lórí ọ̀rọ̀ yẹn pé bóyá nǹkan tí àfàsùn náà ṣe ṣó dáa o àbí nǹkan tó ṣe kò dáa ẹ jẹ́ ká gbọ́ èrò wọn ní orí ẹ̀ torí pé ohun tí ò dáa kò dáa ní o ó kù díẹ̀ káàtó ohun tí ò dáa kò dáa ló ń jẹ́ kò lórúkọ méjì kò dáa ní oúnjẹ ẹ kú ọ̀lẹ́ sà. ṣé ń gbọ́ mi dáadáa sà. ó wà lórí mú àtọ̀lé yín o. Bàbá kò ní bàjẹ́ fún yín sà. ẹ kú ètò. Yes sà kò ní bàjẹ́ fún yín sà. àkẹ́lẹ̀ yín o. Yes sà ẹ ṣé gan sà. Bàbá nítorí pé ẹ jẹ́ èèyàn kan pàtàkì àti nítorí iṣẹ́ tí ẹ ń ṣe a ní fẹ́ jẹ́ kí ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà àti àwọn tó ń wà káàkiri gbogbo àgbáláyé ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ sà. ẹ ṣé. ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ sà. à ń gbọ́ yín. Yes sà
bàbá lórí fọ́nrán tí ó wà ń ta láàrin King Dr. Saheed Òṣùpá àti àfáàsù náà lórí síkírìtì tí àfáàsù náà tó jù sílẹ̀ nígbà tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n gbà nímọ̀ràn pé nǹkan báyìí ni kò ṣe o nǹkan báyìí ni kò má ṣe ìjẹsẹ́ ti wo fọ́nrán yẹn sà. bẹ́ẹ̀ ẹ ti wò sá àrí gbogbo ẹ̀. ẹ ti wò sá kí ni nǹkan tí ẹ rí sí orí ọ̀rọ̀ yẹn kí n tó bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín sá. ẹ ṣe Yes, sir. olóòtú Yes sir. lágbára ọlọ́run ọba ìmọ̀ kò ní kòkò àmì Jésù. ilé ayé gbẹ̀gẹ́ ilé ayé ìgbẹ́gẹ́. ilé ayé gbẹ̀gẹ́ kò sì dájú tí kò dájú ní kí ẹ máa ṣe pé kí ẹ máa finú wénú. kéèyàn má finú wénú bẹ́ẹ̀ bá finú wénú èèyàn jẹ́wọ́. èèyàn jẹ́wọ́ èèyàn jẹ́wọ́ bẹ́ẹ̀ ni nǹkan tí Dr. Saheed Òṣùpá bẹ́ẹ̀ ni sà. kò sí ohun tó kún jù lọ. kò sóhun tó burú ní nǹkan tí King Dr. Saheed Òṣùpá ṣe. nítorí King Dr. Saheed Òṣùpá fúnra ẹ̀ ó ti torí ṣe wàásù lóríṣiríṣi fún wa. nínú orin tí Òṣùpá ti kọ láti gbọ́ pé ẹni sọ̀rọ̀ ẹni tàbá rí ọlọ́run ẹni. sọ̀rọ̀ la máa jẹ́. kò tí ì sọ tó burú jù nínú tí King. sáfẹ́sì yẹn ń ṣe bákan ń bẹ̀ yẹn ṣé ká pè é padà ní sà. hello sà. sáfẹ́sì yẹn ó fẹ́ ṣe bákan ẹja pè wọ́n padà. sáfẹ́sì yẹn kọ́ ló ń gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà táwa yìí àwọn òṣìṣẹ́ nẹ́tíwọ̀kì ọ̀gá wa yẹn tẹ̀fẹ̀ bá a sọ̀rọ̀ tó máa ṣe wá láǹfààní ní ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ méjì tí wọ́n bá ríra wọn sọ̀rọ̀ ni wọ́n máa jẹ́ King Dr. Saheed Òṣùpá wọ́n finú wénú ṣé kìí ṣe pé King Dr. Saheed Òṣùpá inú wénú tó finú wé yìí ṣé kìí ṣe pé wọ́n fẹ́ jẹ̀wọ́ báyìí kọ́lọ́ wọn bá kó ṣàánú gbogbo wa kọ́lọ́ má jẹ́ ká ṣe oore ṣe o kọ́lọ́ má jẹ́ ká sọ̀rọ̀ àwọn abínú ẹnu àbí àwọn nẹ́tíwọ̀kì yìí kọ́lọ́ jẹ́ kí kọ́ọ̀lì kó wọlé kọ́lọ́ jẹ́ kí kọ́ọ̀lì kó wọlé ó ti wọlé báyìí ó ti ríngì báyìí. hello sir. ẹ má bínú fún olóòtú. nẹ́tíwọ̀kì yẹn ni. nẹ́tíwọ̀kì yẹn ni ó ṣe bálabàla. bẹ́ẹ̀ni sà gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ. bẹ́ẹ̀ni sà. tá a bá rí ọlọ́run ẹni sọ̀rọ̀ là ń dà. ọlọ́run má jẹ́ kí àṣírí wa kó wà lọ́wọ́ ọ̀tá wa. àmín. àáfàá yẹn ṣe ohun tó kù díẹ̀ káàtó. ó fi rí èèyàn tó jẹ́ ó fi hàn aráyé. ó fi rí èèyàn tó jẹ́ ó fi hàn ọmọ ẹ̀dá ádámọ̀. ẹ̀kọ́ tá a ní bẹ́ẹ̀ ni olóòtú. ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lórí tó ṣẹlẹ̀ ní pé bẹ́ẹ̀ni sà. má finú tọ́yàn. ká má finú tọ́yàn sà. má finú tọ́yàn. bàbá. bó tilẹ̀ ń kọ́ ní. bàbá kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. kò ní bàjẹ́. ilé iṣẹ́ yìí kò ní bàjẹ́. àmì ẹ jẹ́ kí n bí léèrè béèrè kan sà. ìwà pẹ̀lú. ìjẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní dí àwọn nǹkan kan mú àwa ọ̀dọ́ tó sì kù lẹ́yìn tá ẹ̀ tí ì lè rú àǹfààní tí ọ̀gbẹ́ni àfa ìtọ́rí. àwọn ọ̀dọ́ nǹkan náà kó ṣàánú wa ni. àmì sà. nígbà míì wà ìgbésẹ̀ tẹ́jà bá ń gbé ńṣe ló bá rò pé òfin ṣe ibi fún ẹlòmíì. ó máa ní èpò òfin ṣe ibi fẹ́ lòmíì. ṣùgbọ́n òfin dínà rè mọ́ ara ti tiẹ̀ gangan ni. kábíyèsí lódùmarè wàá ńṣe ló máa lérò pé òfin ṣe òfin fi ṣe ibi fún ẹlòmíì ṣùgbọ́n fẹ́ fi dínà rè fún ara ẹni. fúnra ẹ̀ ni bàbá ìjẹ́ irú nǹkan tó ṣẹlẹ̀ yìí láàrin Saheed Òṣùpá àti àfàsùn náà
ṣó lè ṣẹlẹ̀ nínú iṣẹ́ ìjọba tàbí láàrin iṣẹ́ ológun. kò síbi tí kò sí ìṣe. kò síbi tí ò sí ṣe. àdúrà tí bẹ́ẹ̀ ni àdúrà tí amọ̀mọ̀ gbà ní pé ọlọ́run má jẹ́ kí a fi ọ̀rọ̀ wa lọ ọ̀tá wa. àmín. kò síbi tí kò sí ṣe. nǹkan tó dẹ̀ wá ṣẹlẹ̀ yìí. ẹni tí ẹ jọ ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà. tí ẹ wá sọ pé ọ̀gá lágbájá báyìí bọ́dẹ̀ ṣe ń ṣe yóò dùn mọ́ mi nínú o. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n àbí ọ̀gá lágbájá yìí rọra máa ṣe pẹ̀lú wọn o nítorí ìtẹ̀sínútọ́ ẹni yẹn ẹni tó wá ṣe kíni ó wá ká fọ́nrán yín ó wá lọ bá ọ̀gá yẹn tí ààrẹ ọ̀gá lágbájá nǹkan báyìí ló sọ nípa yín o. ẹni ibi lẹni yẹn gangan fúnra ẹ. ẹni ibi gangan fúnra ẹ nìyẹn. irú nǹkan tó dẹ̀ wá ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni sà. mo ní irú nǹkan tó wá ṣẹlẹ̀ yìí ṣé irú nǹkan báyìí kò lè dínà oore mọ́ ọmọ àfa yẹn lọ́jọ́ iwájú. àìkú ọmọ àfa nìkan kọ́ gbogbo nǹkan tó bá ta àfa jáde. ló lè dínà oore mọ́. gbogbo nǹkan tó bá ti àfa jáde ló lè dínà oore mọ́. bàbá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ àfa sílẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ èèyàn wò. kò kí bó torí pé wọ́n jẹ́ àfa. bẹ́ẹ̀ni ó lè dínà oore mọ́ ní gbogbo ọ̀nà. bẹ́ẹ̀ni ẹ ṣe gọ́sà. ẹ ṣe olóòtú kò ní bàjẹ́ fún ẹ ṣe gọ́sà a máa pè yín lórí ètò mi nígbà mi sà. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ ológun tí wọ́n bá wa sọ̀rọ̀ tán yìí pé ohun tí àáfàsùn náà tó ṣe ó máa kù díẹ̀ káàtó ẹgbọ́n nǹkan tó tún sọ wọ́n ní kì í ṣe àáfà kì í ṣe ọmọ ẹnìkan nírú nǹkan báyìí ló máa dínà oore mọ́ gbogbo nǹkan tó bá ti ara àáfà súnà jáde òun náà ni ó lè dínà oore mọ́ ká tó máa wu àwọn ọ̀wà míì nígbà míì ẹ jẹ́ ká máa fi lọ àwọn èèyàn pé mo fẹ́ ṣe nǹkan báyìí ìjẹ́ tí n bá ṣe ṣó dáa ìjẹ́ ṣe n bá ṣe ṣé kò dára nítorí pé òní la rí o kò sẹ́ni tó mọ̀la o má nérò pé mo fẹ́ ṣe nǹkan kan kí n lè fi ba ayé èèyàn kan jẹ́ ìjẹ́ tó o bá ṣe kí ló mọ̀ tó fẹ́ ti ìdí ẹ̀ jáde àfàsùn náà ó ká ohun King Dr. Saheed Òṣùpá ó ká sílẹ̀ nígbà tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n ń gbà lámọ̀ràn tí wọ́n ò fẹ́ jẹ́ kókó sọ́wọ́ tí wọ́n ò fẹ́ jẹ́ kókó sí kòtò tí wọ́n ò fẹ́ jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ gbé tí wọ́n ò fẹ́ jẹ́ kó ṣìrìn tí wọ́n ò fẹ́ jẹ́ kó ṣe ọ̀rọ̀ sọ òun ló wá lọ ká wọn sílẹ̀ ló wá pìlẹ̀ sí gbogbo ayé báyìí kí lẹ mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ láàrin King Dr. Saheed Òṣùpá àti Sheikh Àmì Ọlọ́run ìjẹ́ ṣé ìrẹ́pọ̀ ṣe lè wá ìjẹ́ ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣó lè dí ọ̀rẹ́ tó wà láàrin Saheed Òṣùpá àti Àmì Ọlọ́run kù ìjẹ́ ṣé kò lè dínkù ìjẹ́ ṣó lè fa ọ̀tá ìjẹ́ ṣé kò lè fa ọ̀tá Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ṣé ẹ ti gbọ́ ọ̀kan tí ọ̀gá wa yẹn tí wọ́n sọ wọ́n ní ká má finú wénú o torí ẹni tó bá finú wénú irú wọn ni ó máa ń jẹ́wọ́ ká má wò pa ọ̀rẹ́ mi lélẹ́yìí àtijọ́ ń bọ̀ tipẹ́tipẹ́ àtijọ́ wà tipẹ́tipẹ́ kò lè ṣe kankan báyìí fún ni gbówó tó wọn àgbàlagbà sọ wọ́n ní ẹni abínibí ń dání ká má ti wà sọ pé ìyàwó ẹni tàbí ọmọ ẹni Ọlọ́run nìkan ló lè báyàn múlẹ̀ tí ó lè dání lágbára Ọlọ́run ọba àní kó sọ́wọ́ o èèyàn bí ọ̀tá bí èèyàn àní bá wọn ṣe o àwọn ọmọ wo ò ní bá wọn ṣe àwọn aya wo ò ní bá wọn ṣe lágbára Ọlọ́run ọba ohun tá a bá dáwọ́lé a máa yọrí sí rere ẹ jẹ́ ká máa ṣọ́ òpó ẹnu wa kù tá a máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pàápàá jùlọ lórí fóònù tó bá tiẹ̀ pèèyàn síwájú báyìí gan láti lè bá a sọ̀rọ̀ tó bá ti rí pé ó ti mú fóònù ní kó mú fóònù lẹ̀ tàbí kó ní kó tọ fóònù ẹ̀ kó rí àrídájú pé kì í ṣe pé ó tẹ rìkọ́dì sílẹ̀ torí pé ènìyàn lè èṣù lè nìyàn Ọlọ́run jẹ́ ká bá wọn tó ó kódóró ọ̀rọ̀ ní mídíà ẹ má bá a pín àwọn fọ́nrán yìí kó lọ fáfáfá ẹ jẹ́ kó kan àáfà súnà kó kàn lára ẹ jẹ́ kó kan King Dr. Saheed Òṣùpá lára o lágbára Ọlọ́run ayé yóò ní bàjẹ́ ayé tí wọ́n ní bàjẹ́ ó kódóró ọ̀rọ̀ ní mídíà ire o.